ẹ̀yin Olúwa lógo. Hallelujah. 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 So a dúpẹ́ fọ́lọ́run. Òní ni Wednesday 13 2022 April. So nílẹ̀ ká wà ní kóòtù ní Osun State lérí ọ̀rọ̀ Yoruba Nation, but wọ́n postpone di until the federal notice. Àwa ò pé ká kó lọ́sùn so that ká máa bọ̀ wá sí Ọ̀yọ́ State láti wá rí evangelist wa, pastor wa, Babatunde Ọlọ́olúwa Ìsíkẹ́. Torí náà àwọn pastor tọ́lọ́ ń gbà fún ní Ọ̀yọ́ State náà ìlú ẹ̀ náà ni wọ́n wà tọ́lọ́ sì ń dá lóhùn. Ẹ wo ara tọ́lọ́ ń dá fún ọ nínú bíi ẹ wo nǹkan tán ṣe nígbà òjíṣẹ́ Ọlọ́run. Sòkòtò jẹ́ ká wá bíi lónìí ni pé lọ́rọ̀ Yorùbá Nation ẹlòmíì kan gbọ́ Yorùbá Nation bọ̀ tá a bá máa tójú bọlé ká máa ṣàlàyé fún abọ́rọ̀ Yorùbá Nation tó pé ó tó gẹ́ lórí ọ̀rọ̀ àwọn ìjọba amúnisìn, ó tó gẹ́ lórí ọ̀rọ̀ àwọn pé kidnapper, terrorist oríṣiríṣi. àfẹ́kọ́ wálẹ̀ Yorùbá òun ni a fẹ́ fi gba òmìnira. ìdí rèé ká fi wá gbé ọ̀rọ̀ Yorùbá Nation wá sí ọ̀dọ̀ àwọn bíṣọ̀bù wa, pásítọ̀ wa, evangelist wa, tó dáa láti lè ṣàlàyé fún gbogbo ọmọ ìjọ nílùú Ọ̀yọ́ State tá a wà yìí ìpètò nílùú Olókòtó ní Ọ̀yọ́ State, so that ẹ lè ṣàlàyé fún gbogbo àwọn ìjọ pé ọ̀rọ̀ Yorùbá Nation ibi tó dé lórí o. So pásítọ̀ wa, ọ̀rọ̀ Yorùbá Nation ṣé ẹ faramọ́ ká gba òmìnira? ọpẹ́ tèmi ti ń sunkún rẹ. ẹ̀yin Olúwa lógo. ẹ̀yin Olúwa lógo. Yorùbá rúrúrúrú, Yorùbá rúrúrúrú, bàbá bàbá Yorùbá bàbá ni bàbá, Yorùbá yo, Yorùbá rú, Yorùbá bàbá ni bàbá ń jẹ́ àbẹ́ẹ̀kọ́ ni. Ohun tó bá yo ìmọ́lẹ̀ ni wọ́n ń jẹ́, ohun tó bá ń ru lókè lókè ni wọ́n ń gbé, ohun tó bá ba káfíbà fún wọn ló tọ́. Kí ló ṣe wá Yorùbá o táyé wá fi rẹ̀ yìí? Kò yé mi, kò yé mi. Sọ̀rọ̀ tí ọdún tá a ti kọ́ ni sọ̀rọ̀ 20 years ṣe tá a ti kọ́. So àwọn tí ń sunkún rẹ̀ ti pé àárẹ̀ èèyàn ni. Ìgbà tí wọ́n kọ́kọ́ kàn yín lórí mẹ́díà inú mi dùn gan, àwọn ọmọ ìjọ mi lè sọ fún máa ń sọ̀rọ̀ yín. Wò ó gbọ́dọ̀ tí mò ń bọ́ ọ sọ, ọba wù ọ́ kó o bú mi, ọba wù ọ́ kó o kọ́mẹ̀ntì wèrè. Èdè tó ń gbọ́ lẹ́nu mi irú èdè wo lọ́jọ́? Sọ́jọ́ kedu ọdín ma kọjọ́? Sọ́jọ́ gàúrí gàúnà alájì bá kó mi kọjọ́? Torí wọn ọba yíbò tán, wọn ò sì bá Hausa tán. Yorùbá pọ́nbélé ló ń gbọ́ lẹ́nu mi. Wàláì Yorùbá Nation ó dúró. Ẹ má ní Yorùbá Nation ò ní dúró, ẹ̀yìn rẹ̀ ni ó ti dúró. Àgbà ẹ jẹ́ àti ẹ̀sẹ̀ kìíní ká ti ẹ̀dá dúró wò rẹ̀ káwò bí ó ṣe rí. À ń tà wá fáwùsá, ń tà wá fún Yíbò láti yọ ọjọ́ ń fìyà jẹ wá. Ẹ jẹ́ àgbà Yorùbá Nation ká ti ẹ̀dán wò náà káwò bí ó ṣe rí. Èmi sì mọ̀ pé rere ni ó fọ̀ jáde. Wàláì àwọn Yorùbá bọ̀ ó, wọ́n ní kàkà kí kìnìún kó sí akápò ẹkùn, oníkálukú ọ̀sọ̀dẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. ẹ jẹ́ àsọdẹ̀ tí a lọ́tọ̀ àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ àfinúkonú Yorùbá ẹ ronú wò. ẹ jẹ́ àgbà Yorùbá Nation kó dúró, yóò sì dúró pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Yorùbá Nation ọ̀kan ni wá.